warrior jagun wẹrẹ kí ẹ kóra yín lọ bọ́dà gbogbo bọ́dà alẹ́ Yorùbá ẹni gbogbo àṣìṣe ẹjára ó ní ọmọ káàró ẹjára ó dẹ ọmọ káàró òjìire ìnira tó ọmọ káàró òjìire ti ní ẹ jẹ́ kí ìrọ̀rùn ó dé bá òfin tó so wá pọ̀ mọ́ Nàìjíríà that is amalgamation ó ti forí sánpá ní year 2014 ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti pe ṣoṣo wọ́n sì gbọ́dọ̀ rí ṣoṣo wọ́n ti fìyà jẹ wá ó ti tó gẹ́ dáadáa àwọn bàbá wa ò lè jà ní o àmọ́ bí àwọn ọmọ tó gbójú. ẹ̀ka wá sọ kálákálá rẹ̀ lóye Sunday Igboho àmọ́ ń gba struggle òun lòún ṣe kíní kan struggle ọ̀dàlẹ̀ èèyàn amukun mẹ́kọ̀ọ́ aláìní làákàyè ẹbí léèrè gbèsè kì í ṣọ̀dàlẹ̀ ó fọ́kọ̀ ń tọ̀ ń pamọ́ ní ẹsẹ̀ àmọ́ tó bá tàsìkò tí màá sọ̀rọ̀ ẹni kéèpò má gbogbo mẹ́nu títí alẹ́ nu ọmọ Ìbàdànjọ́ lèmi àtó ń tàn ó sì mọ̀ á sọ àwọn ibi tó ti dalẹ̀ ọ̀dàlẹ̀ nínà ọ̀dàlẹ̀ lẹ́ni náà wí wọ́n ń sọ̀rọ̀ pé ìwọ láìjọ́ tó o ti ń ṣe struggle tó ló ń ṣe náà tó o ti pera rẹ̀ comrade o ní spókì kẹ̀kẹ́ ọ̀ ń dalẹ̀ kí ni wọ́n tún gbé ílọ́ọ̀sì fún ọ náà o tún ṣe lẹ́dàràndàn tẹ́rù ẹni bẹ́ẹ̀ ni ó wàá máa sọ̀rọ̀ táwa máa gbọ́rọ̀ rẹ̀ bí ẹ bá lólóyè Sunday Igboho ọmọ ń pa struggle ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ ń pa struggle kí ló tẹ́ ẹ̀ bọ́ ta. ẹ wá ti bọ́dà ẹ wá fìyà jẹ wá ráìsì báàgì kan wá jẹ́ 29 to 32,000 ẹ ní ṣe oríire àwọn àrọ́mọdọ́mọ yóò ní bọ́nú yàwọn ọmọ kú pìpìpì níbí náà fìtílà kò sí ṣíṣe kò ṣàìṣe jù pé òmìnira òun la fẹ́ lọ Yorùbá nation ó nìkan ní dáńfẹ́ ẹ̀sìn tó dáa gbà lórí restructuring kò ní dáa fẹ́ ní tọ́ba ẹ̀ bá tiẹ̀ ṣe wàásù restructuring òfò kankan fún wa kò ní dáa fún kí la fẹ́ restructure nígbà téèyàn kọ́lé ilé yẹn wá bẹ̀rẹ̀ sí ní yìnrìn ó yìnrìn ó yìnrìn yìnrìn títí tó fi wá wó pátápátá ẹ wá sọ pé orí foundation tílẹ̀ yẹn ti wó náà lẹ́fẹ̀ẹ́ mọ́lé padà sẹ́nu pé bí ìgbà téèyàn ò ní ọpọlọ ni tẹ́ńjìníà kan bá ṣerú rẹ̀ gan ó yẹ kéèyàn gbérú ẹnjìníà bẹ́ẹ̀ kọ́ lọ tẹ́sítì ọpọlọ ẹ̀ wò ni ó ń lọ́rọ́ Nàìjíríà ti rì ẹ wá lẹ́ẹ̀fẹ́ tútò ṣé tó ti rì lẹ́fẹ́ tútò gbogbo ogi tó gbé Nàìjíríà dúró ní ikán ti jẹ́ ẹ wá lẹ́ẹ̀fẹ́ tútò ẹjọ́ ẹ dákun ná ṣé ẹ kangi mọ́ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹ kangi mọ́ lẹ́gbẹ̀ẹ́ sí ilé ẹ̀fẹ́ tútò ni ayé ń ṣe yìí ayé ń ṣe kí ni ó ń ṣe yìí bọ́dà wo lẹ́tì nílé Haúsá ẹ wá sọ fún wa Haúsá Fúlàní àwọn Boko Haram pẹ̀lú àwọn Fúlàní x-men wọ́n ń lo AK-47 sọ́jà bọ́lá tọ̀run kò já bọ́lá tọ̀run náà ẹ yé tàn wá mọ́ bọ́dà tá a ṣì àti ṣì nìyẹn ó ti di woro sí woro àmọ́ pààyàn ni no solution kí ló dé ara ni wà náà ajáde iléèwé àríṣẹ́ ẹ wá dé adákẹ́ ká máa bá yín fomi lò omi òfowó omi ìnira wo la fi wò ẹ̀yin náà wò àtàrà ní àwọn èèyàn lọ́pọ̀ gbòòrò wò rèé ẹ̀ ní gbọ́ bẹ́ẹ̀ àwa náà ò ní gbà yọ padà sẹ́ni bó ti di woro sí woro kàkà kíkì nìhun kó sapákó akápò ẹkùn oníkálukú ọ̀sọ̀dẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni kàkà ká sọ̀kọ́ọ̀mù fún yín ká tẹríba fún yín ẹlẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ ni Yorùbá àyè ṣẹrú a sì ti gbọ́n ẹ wá fún adé vice president extra tire dọ́mí tí ò ṣiṣẹ́ àtijọ́ bá àṣàlẹ̀ àtijọ́ bó òkè olórí ibú gbogbo yín
kó gbé kan bí ẹja sáwá. Kí lẹ̀ ń bá wa sọ gan? Òmìnira ni Yorùbá fẹ́. Ìṣọ̀kan Oòduà TV ẹ má bá ń share ẹ share gan. Òmìnira ni Yorùbá fẹ́. Òmìnira tẹ́ ẹ fi wá sínú ẹ̀ ó ti tó gẹ́. Ó ti tó gẹ́. Ó ti ṣe kíni? Ó ti tó gẹ́. Bílùú wa bá dáa ni kí làwọn ọmọ wa ń lọ rèé ṣe ní òmà kí ló lọ ṣe ń kàtá. Téèyàn kan wá bọ́ orí kíní tọ́ǹ advertise kí wọ́n máa bọ̀ ń kàtá wọ́n máa bọ̀ lóòmà. Bílùú bá dáa wọ́n lọ Lebanon kí ni Lebanon ní. Ẹni tí kọlọ́gbá wá lórí ìkànnì gbìyànjú kọ́ sí Yorùbá àbẹ́ẹ̀bó tó bá ti lè kọ́ dìlítì ara rẹ lẹ́rọ̀ ó rà mọ̀ bọ́ yóò ń bí a ṣe pè. Ìṣọ̀kan ọmọ Oòduà TV ẹ wò ó stúdíò wa náà lẹ́tí lórí ọ̀fẹ́ láti bá a rí gbogbo ẹ̀ kétékété. A ti sọ fún yín pé lágbára lọ́wọ́ Ọlọ́run eléyìí ni ó jẹ́ àkọ́kọ́ stúdíò tí ó milẹ̀ tìtì lẹ̀ Káàárọ̀ Oòjíire. Sẹ́tìrì kó ti ń bọ̀ wá bẹ̀ díẹ̀díẹ̀ adídì ìrànlọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́. Kò sí náà ìjọba jẹnẹrétọ̀ tá à ń lò ní stúdíò kò páwà AC mọ́ AC ládẹ̀ lè lò nínú stúdíò. Mo ṣe làágùn bá lè ra jẹnẹrétọ̀ fún wa á dúpẹ́ o àyè bẹ́ẹ̀ bá lè dáwó rẹ̀ fún wa á sọpẹ́. A sì ń sọ̀rọ̀ pé Èkìtì State Mega Rally ó ń bọ̀ lójú ọ̀nà ní kò pẹ́. Àwọn kan ò gbẹrù dóyìn ẹ jẹ́ ká so wá pọ̀ ká lè délẹ̀ lérí. Yorùbá nation la fẹ́ kó borí àwa ò fẹ́ Nàìjíríà nílẹ̀ yìí. Yorùbá nation la fẹ́ kó borí àwa ò fẹ́ Nàìjíríà nílẹ̀ yìí. Yorùbá nation la fẹ́ kó borí àwa ò fẹ́ Nàìjíríà nílẹ̀ yìí. Àwa ò fẹ́ Nàìjíríà nílẹ̀ yìí mọ́. Àwa ò fẹ́ Nàìjíríà nílẹ̀ yìí mọ́. Àwa ò fẹ́ Nàìjíríà nílẹ̀ yìí mọ́. Balabala ládé kan sọ̀wárò tó kọ́ wa náà lè gbáyé. Koríko ẹ̀dìdé èròyà ẹ̀dìdé ẹ̀yìn ọba wa mo ní pé kẹ́dìdé.